Africa Content TV. Ológun sọ̀rọ̀ ṣe o, ológun sí apàlẹ̀ ìbáyìí. Ẹ̀wọ̀n mi, èmi ológun o. Àti gbogbo ọmọ ọdún fọ ìmọ̀ kí kábíyèsí. Kọ́lá ń jẹ́ kí ẹ̀mí bàbá ogun. Gbogbo ọmọ ọdún fọ ìmọ̀ kí yín pátápátá o, ẹ̀rí ṣiṣẹ́ o. Ẹ̀ní káwéré kékeré bí àwọn gángan. Ẹ̀sìn ní tẹ̀wọ̀rọ̀ kọ̀ bí ọ̀pá àlù. Ológbò ọ̀rọ̀ ní òní tẹ́lẹ̀ kùnú èyí o. Ológbò ọ̀rọ̀ ní bá fẹ́ gbé lónìí ilé dáyé o. Ilé dáyé o. Ilé yóò ní dá. Àlá yóò ní dòfo. Mọ̀mọ́ ti gbàgbé kí la wá sí èyí náà. Àlàjì ti rí lẹ́nà. Mọ̀mọ́ ti ní fúra. Àkàrà ìjẹ́ kò mọ̀ kọ́ la wá sí báyìí. Mọ̀mọ́ ti ní fúra. Fúra dè nínú. Ó dà wọ́n ní ìṣọ̀kan la wá ṣe. Ìṣọ̀kan máa fọ yóò. Ìṣọ̀kan máa fọ yóò. Ìtẹ̀síwájú là máa lọ òkè òkè ìfọyín oníbàjẹ́ o. Ẹ̀wọ̀n bí mi ní dáwà lágara èmi náà sì wà bí. Àjọ gbádùn ara wa ni. Ọmọ ọ̀fà ìlèmí náà. Ẹni tó bá mọ abúlé kan wọ́n pè ní Kọ̀lẹ́gbì. Kọ̀lẹ́gbì náà ti bí ìyá mi. Bẹ́ẹ̀ni, hòtẹ́ẹ̀lì kan bẹ́ẹ̀ tó sí bí. Kò jìnnà ayélujára jẹ náà pè é. Mo ti ṣe jẹ̀rán níbẹ̀ fọdún 6. Jẹ̀rán, kí ló jẹ́ jẹ̀rán? Kò ní bàjẹ́. Ó ní gbà tó dúdú o, táyé tètè rà mí mọ̀. Àwọn kan àmọ́ lọ sọ pé ìgbà bá mi lọ́sọ̀ kò ní lè dá. Say
ọmọ Jésù. Akala, thank you so much. Ẹ kú àyẹ̀sí wọn ṣe é. Ìdí kéjì lè ṣe rí. Ẹ kú ìtọ́jú wọn nígbà. Gbogbo ìsọ̀ká. Ìmọ̀lẹ̀ ìwé máa dúpẹ́ lọ́wọ́ òun. Wọ́n ti tọ́jú wa. Ìwájú wa jẹ́ ó. Àní sábà ìmọ̀lára wa. Láti bẹ̀rẹ̀ wọ́n tẹ́wọ́ tó ń gbà. Láti ọ̀dọ̀ Akala, bàbá wa. Ọmọdé dùgbò, oyún tí òye mọ̀ yé. Láti bẹ̀rẹ̀ wọ́n tẹ́jú àlàfo ọlọ́pẹ́. Ó dàbí tàbí òṣè. Àlàyé mi Akala. Àwọn tó ní láti bẹ̀rẹ̀ tó ń gba òdàbí tàbí òṣò. Òdàbí tàbí òṣò. Olú ọmọ tó kó sí fún yìí. Akala, olú ọmọ tó kó sí fún yìí. Ọmọ tèmi ti lọ jẹba ìtẹ́ ọ̀dà àfi ọmọ. Ó dàbí dábí èso Adọ́dọ̀ dábí èso bọ̀ fún gbogbogbò dábí èso fún. Ẹ̀yin ti bọ̀ yìí. Ó ní àlàáfíà tó jọba níbi kò ní dá àrùn aṣọ wa mú. Ọ̀pọ̀ ọ̀rọ̀ fún Adéwà ní ọkọ̀ ọ̀tẹ́yìn. Sàràbíní ọmọ ìyọ́mọ rẹ̀. Ọmọ ìyọ́mọ ọmọ ìyọ́ kálẹ̀ fún. Kábíyèsí Adéwàjọ́. Abẹ́rẹ́ bí èsì bá ẹ ṣe. Ẹ̀rọ kò sára kiri. Kábíyèsí. Ìbúrí ìgbà ìfúrájọ́. Fúrájọ́ àjọ. Ọba wa ra fi ìhò Adéwọlé. Adébọ̀wálé ni ọ̀pọ̀ ọ̀sẹ̀ bàbá. Kẹ́sì ọbẹ̀jẹ̀ gbogbo ẹ̀. Nínú kọ̀rọ̀kọ̀rọ̀ yìí ni bàbá lọ. Àwọn olóyè máa ń kó. Àwọn olóyè máa ń bọ̀ sọ́lẹ̀ kó. Káàkiri Adébọ̀wálé o. Ìlà ẹ̀fẹ̀ ìrẹsì. Òní fún ọ̀yọ́ bí fún ìwà. Òní fún ọ̀yọ́ bí fún ìwà. Kábíyèsí gbogbogbò máa fi orin bá àfúrádó. Máa fi orin bá àfúrádó. Bẹ̀rẹ̀ sí ní wà níwọ̀n lójú tó ti gbà. Bẹ̀rẹ̀ sí ní wà níwọ̀n lójú tó ti gbà. Sábà níwọ̀n mẹ́tẹ̀ẹ̀fà. Alábàájú lọ bá pààrà fún olólùmọ́rọ́. Sọ gbogbogbò ilé kábíyèsí. Ẹni tí mo yin kí lóye fọ́ bá pèsè fún wọn. Ọba ọba lọ́sọ̀ ọ̀la. Ó fàṣìkò yẹn. Omi tí gbogbo PSC jẹ́ jẹ́nẹ́rẹ́lì. Gbogbo PSC ẹ̀ṣẹ̀ náà o. Ẹni tí bá lè lè bàjẹ́. Ẹ̀rẹ̀ bàwọ̀ ọmọ náà sílẹ̀ ẹ̀kọ́ ló. Ẹ̀ ṣe náà sá ọ̀dọ̀ tí yẹn tó wà ẹgbẹ́ sílẹ̀ o. Adúgbòlò yìí tẹ́jú sọ̀rọ̀. Sáàbà náà bá dẹ́kun rẹ̀ bá kú. Àwọn náà wọ́n dẹ̀ kíkà bí òṣèlú gbogbogbò. Wọ́n lè sọ àdúgbò àbúrádó.
gbogbo bí wọ́n sì yọ ọmọ ọ̀ṣọ́. King, oh, you best see that, Pasuma Baslo. What was it tonight? I'm going to tell you myself, Kashi, PLC, you confirm. I'm going to tell you who my leader. Ọmọ bàbá Sọ́ni alájàrí àádọ́ ọ̀ṣọ́. Ẹni tí Pasuma yẹn mọ̀ ọ̀ṣọ́, ẹni tí Ládé yẹn mọ̀ ọ̀ṣọ́. Ẹni tí Alexander ọ̀ṣọ́. Ọkọ̀yọ̀ tó ní wọ́n kọ̀yọ̀ wọ̀ sáà dúpẹ́. Tí wọ́n lè àgbòrò. Sọ gbogbo bí sí ìwádìí ìwà àdúrà.